wọ́n ní ọmọ láyọ̀ ọmọ nídẹ ọmọ nìdùnnú òbí ọjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ wa ayé ò ní fi wá ṣàwátì. Ẹ jẹ́ ká bọ́ lọ́mọ yọ̀ ká bọ́ lọ́mọ pé ká bá ọlọ́mọ yayọ̀ ìdùnnú kiri ọmọ náà kó lè jẹ́ tiwa kíákíá. Ìdùnnú ṣubú láyọ̀ lágboolé orin fújì lánàá àná tí í ṣe ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2023 tá a wà nínú ẹ̀ yìí bí àwọn méjì eléyìí tí wọ́n ṣe gbòógì lágboolé orin fújì bí wọ́n ṣe ń yayọ̀ ọmọ. Talẹ́ni àkọ́kọ́ talẹ́ni ìkejì ẹ máa farabalẹ̀ bá a bọ̀ lórí ìkànnì ọ̀hún ori're 247 nìkànnì yìí. Ẹ bá ní subscribe, kẹ bá ní like, kẹ bá ní share ẹ̀. Gbogbo àwọn kọ́mẹ̀ntì náà la máa láǹfààní àti fèsì lásìkò tó bá tọ́ àti lásìkò tó bá yẹ. Ṣé ń bá mi bọ̀? Gbogbo àná làjọ ń jíjú ọmọ, gbogbo àná làjọ ń yayọ̀ ọmọ. Alhaji Wasiu Alabi Odetọla tí gbogbo ayé mọ̀ sí Alhaji Pasuma Wonder àti King Dr. Suliat Okunola tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá. Àwọn méjèèjì ni mò ń sọ̀rọ̀ nípa ìyẹn o, tí wọ́n jẹ́ gbajúgbajà òǹkọrin fújì káàkiri gbogbo àgbáńlá ayé bí wọ́n ṣe dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn ọmọ wọn eléyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde lórílẹ̀‐èdè Amẹ́ríkà, United States of America. Jibolar Odetọla tí gbogbo èèyàn mọ̀ sí Jibolar Junior ọmọ Alhaji Wasiu Alabi Pasuma Wonder ni, kódà carbon copy ẹ̀ ní pàápàá. Gbogbo iná lẹ mọ̀ Jibolar Junior ó jọ Wasiu Alabi Pasuma bí ìmọ̀mọ́ ni. Ọmọ yìí orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ń kàwé bíi secondary school tiwa lórílẹ̀-èdè Nàìjíríà ìní Jibolar Junior ló ń lọ lórílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn ilé ẹ̀kọ́ Alan Community Academy eléyìí tí ó ń bẹ ní USA lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n eléyìí tó dàbí ìyàlẹ́nu sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni bí ọmọ Pasuma Wonder tá a mọ̀ sí Jibolar Odetọla ìyẹn Jibolar Junior bó ṣe jẹ́ pé òun ló ṣe ipò kíní káàkiri gbogbo àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní àná ní ilé ẹ̀kọ́ yìí Alan Community Academy ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Gbogbo àwọn èèyàn dìde sókè, wọ́n pàtẹ́wọ́, wọ́n fò fáyọ̀. Ìyá ọmọdé yìí ó ń bẹ ní ìkàlẹ̀, bákan náà ni ẹ̀gbọ́n rẹ̀ tá a mọ̀ sí Àlíà ọmọ Wasiu Alabi Pasuma Alhaji Paso, òun náà ó ń bẹ ní ìkàlẹ̀ ṣùgbọ́n kò sí bàbá ẹ̀ níbẹ̀. Bàbá rẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó ti ń jẹ tọ̀tọ̀ tó ti ń jayé ọlọ́ba. Gbogbo àwọn èèyàn wọ́n ń ṣe congratulations sí Alhaji Wasiu Alabi Pasuma Wonder bí ọmọ rẹ̀ bó ṣe gbégbá orókè tó jẹ́ pé òun ló ṣe ipò kíní nínú gbogbo àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ ìlànà Alan Community Academy eléyìí tó fìkàlẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbi ìkẹ́kọ̀ọ́ jáde tó wáyé lánàá ní ilé ẹ̀kọ́ yìí ìyẹn valedictory wọn eléyìí tó wáyé lánàá ni wọ́n ti kéde pé Jibolar Odetọla Jibolar Junior ó ní ó ṣepò àkọ́kọ́ torí pé n tó gbé jáde ó kọjá bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tún sọ pé ó kọjá bẹ́ẹ̀ 4.20 GPA. wow ní gbogbo àwọn èèyàn ni wọ́n pariwo. Àwọn èèyàn dìde lẹ́ẹ̀kan sí, wọ́n pàtẹ́wọ́ fún ọmọ Paso bó ṣe ń ṣe dáadáa. Ó tójú òbí ẹ̀ ṣe lájò. Ọmọ dáadáa Jibolar Junior wàá jèrè wàá fèrè jẹ̀kọ. Wọ́n wá tún fún lẹ́bùn kan tó jọjú. Wọ́n fún ní owó tó tó $400,000. Kí ni mo pè é? $400,000. Ìpè ó ti gba scholarship o láti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga yunifásitì tó bá wù ú bíi over 20 universities ni wọ́n ń sọ pé kó máa bọ̀ láti wá kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ àwọn. $400,000 ẹ̀ náà ẹ ṣe èlò ló jẹ́ ní náírà. Ẹ máa ṣe ẹ mọ̀ wípé a lè gbé calculation ẹ̀ lé báyìí. Wọ́n náà ti devalue náírà wa pé wọ́n ti ń tà ní 621 or thereabout. Ìyẹn ní àwọn banks wa lórílẹ̀‐èdè Nàìjíríà black market àwọn yẹn ṣe ń tà níbi 730 750. Ẹ ṣáà máa ṣe $400,000 ẹ̀mọ̀ èyí tó jẹ́ owó látùlùtùlù ni o. Congratulations Jibolar Junior. Ìyá rẹ̀ ó fò fáyọ̀, inú ẹ̀ dùn, ó fò mọ́ ọmọ ẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ Àlíà náà inú ẹ̀ dùn, ó fò mọ́ àbúrò ẹ̀ pé congratulations ẹbí wa ti ń lọ síbi gíga. Ibi gíga náà láàyè yín, ibi gíga lẹ́ máa lọ, ẹ̀ ní jábọ́ láéláé. Alhaji Wasiu Alabi Pasuma Wonder gbogbo àwọn ẹbí ọ̀gá ńlá káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n ṣe congratulations fún ẹbí Odetọla. Bákan náà ẹ̀wẹ̀ ẹni ọmọ ṣe rí o lágboolé orin fújì igun kejì ìyẹn King Dr. Saheed Òṣùpá gbogbo Olúfimọ family káàkiri àgbáńlá ayé inú wọn ń dùn, wọ́n ń fò fáyọ̀ lánàá bákan náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n tí ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ni pé King Dr. Saheed Òṣùpá fúnra rẹ̀
àti ìyá ọmọ yìí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ nígbà tí ọmọ wọn tó ń kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ kan eléyìí tó ń bẹ ní ìlú New Jersey, ìyẹn nursing school tó ń bẹ ní New Jersey ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọmọ yìí ó lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ètò ìlera ní nursing. Ọmọ yìí ó kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ kan tá a mọ̀ sí Essex County College eléyìí tó ń bẹ ní New Jersey ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọmọ wo gan ni mò ń sọ nínú ọmọ King Dr. Saheed Òṣùpá? Bàbá Suliat ẹ máa ń gbọ́ Suliat náà ni o, Suliat Okunola, ọmọ bíbí inú King Dr. Saheed Òṣùpá. Òun náà ó kẹ́kọ̀ọ́ jáde lánàá ní ilé ẹ̀kọ́ kan eléyìí tó ń bẹ ní New Jersey, ìyẹn nursing school kan tó ń bẹ ní New Jersey ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Bàbá rẹ̀ gangan wọ́n jẹ́ ya fọ́tò, inú ẹ̀ dùn, ara ẹ̀ yá gágá. Saheed Òṣùpá ọba orin ó bu ẹ̀rín sẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn èèyàn wọ́n fò sókè, inú everybody dùn. Ìyá rẹ̀ náà kò lè pa ìdùnnú mọ́ra. Ẹ wò ìyá. Gbogbo òbí pátápátá ló máa jèrè ọmọ. Ẹ máa jẹun ọmọ àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ayẹyẹ fún ọmọ àti àwọn tí wọ́n ń wò ó lọ́ọ̀kan pé àwọn ò ní pẹ́ ṣe ayẹyẹ fọ́mọ. Gbogbo apákátá lájọ máa jèrè ọmọ wa láṣẹ Ọlọ́run ọba mi òkè. A kí King Dr. Saheed Òṣùpá, gbogbo ẹbí Olúfimọ káàfàtà lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé worldwide. Bákan náà la kí Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Àwọn méjèèjì lágboolé orin Fuji gbòógì ni wọ́n o, kò sí gbẹnusọ̀hún fún wọn. Bàbá ń kàlẹ́ ní ìjẹta ìrìn wọ́n gbọ́dọ̀ bẹ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ pé nọmba ẹni nínú ilé orin Fuji. Ẹ gbọ́dọ̀ ka 1 to 3 ọ̀bùyí 1 to 4 kẹ má ka Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá mọ́ wọn. Àgbà fìyọ̀yọ̀ ni wọ́n, àwọn àgbà ẹni adé ló mọ̀ ni o. Congratulations ńlá ń ṣe fún ẹbí ọ̀gá ńlá àti ẹbí Olúfimọ. Kò ní bàjẹ́ o, ọmọ yín náà á tú ọ̀jèrè dáadáa. Gbogbo ọmọ tiwa náà ló máa ṣoríire o. Ẹ̀lẹ́bẹ̀ẹ́ kó kalẹ̀.